Another 365 days begins today, 27th of August. Happy birthday and beautiful queen. Amina Lepton of Beauty, Mrs. Kadijat Abosedi Arikade Balogun. Long life and prosperity. òní yẹ ọmọ lọ́jọ́ ẹyẹ òní ó wọ bá dẹ́dá jẹ̀dá ló fojú dọdún kan rà bàtà ta ọlọ́rẹ̀ lónìí òkú wa nígbà àṣegbẹ̀yìn fún ọ lókè pé mọ gbọ́ òwe ní bí ènìyàn béèyàn mọ̀ ló pọ̀ sí mi lónìí òbí ọmọlájà ó ń pẹ́ ọjọ́ ìbí ẹni iyì èèyàn pàtàkì láwùjọ èèyàn kan bí ẹgbẹgbẹ̀rún lónìí jẹ́ o Mrs. Kadijat Abosedi owó mama Ayuba mama Fawaz wá pé mo wí fún ọ pé aṣọdúnmọ́dún báyìí ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún o àṣòròmọ́rò báyìí ní ṣàwọ̀ àṣòròmọ́rò tí ṣọdún yìí náà wá ṣọ̀pọ̀lọpọ̀ láṣẹ ìdùà. ǹlẹ́ àwọn aya Adamson mo ṣe bí Ṣàgámù ni bàbá tó bí ọlọ́mọ ẹ jẹ́ ń bá ọ̀rẹ́ ìlú Ṣàgámù fi lọ rè kí wọ́n ń bẹ̀ ẹ̀wẹ̀ sọ ọmọ Ṣàgámù ẹ̀wọ̀ ọmọ òrùnké yumuyumu ń fọ mẹ́mú mẹ́fọ́ wìn àfijọ́ Ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ já pè náà tó kò rọjà ọ̀bù tó bá dé kọ́ fọkàn ìjọba nílẹ̀ rẹ̀ mọ́ ẹ̀yin lẹ ti náwó dọ́là kó òyìnbó tó dé òyìnbó dé tọwọ́ náà wá pọ̀ sí wa dowó ẹrú dowó wọn ni bàbá tó bí yín lọ́mọ ǹlẹ́ ọmọọba ti rẹ́yẹ márùkù àrókò tán bá ẹ̀yẹ ti fò lọ ẹ̀yin lọ́mọ aládìyẹ ògògò màgà tí fẹ̀yìn ẹ̀yẹ bí awó kòǹgbàkòǹgbà alágẹmọ fún yọ̀wọ̀yọ̀wọ̀ ni yóò ewé dúdú orí òrò gbọ̀nà lágbàlá wo mọ́tò tuntun rẹ lónìí òwa bá ọ pé ìrẹ́ bá ọ pé ẹ̀mí gígùn balẹ̀ ọkàn lọ́bẹ̀rẹ̀ yóò fi jíìn kí rẹ o ẹni ọlá ẹni yìí ló jẹ́ aṣọ yìí lòní fàyà láwùjọ ó mama Ayuba ò wà ní báwọn rúkọ mama Fawaz gbọ́ òjòjò kì í ṣòwò kó mọ̀nà jẹ́ àkókò bẹ́ẹ̀ lára ta rẹ̀ ó mọ̀ lé òní báwọn fa ìsàn ló gbà ó ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ bẹ́ẹ̀ lòní gbùrìngbùrìn báyìí kò fẹsẹ̀ bọ̀ láṣẹ ìdùà ayúnlá ayúbọ̀ báyìí lọ́wọ́ yẹn nu òní báwọn là lọ ìdè bọ́kọ̀ bá rògbòn rọ̀ṣà báyìí forí fẹ́lẹ́bùtì ní àjò ló wà yóò àkérè òkò délé ò láṣẹ ìdùà àsìkò tó wá ṣọjọ́ ìbí rẹ yìí ọ̀nà àlà fún ọ ilé tuntun ọkọ̀ tuntun ìgbéga tuntun báyìí lọ́bẹ̀rẹ̀ yóò fi jíǹkí rẹ ò wá fọwọ́ páwò bẹ́ẹ̀ ni wàá fèrè ìjòdì Kadijat Abosedi Àríkẹ́ àdé ọmọ lọ́jọ́ ìbí òní ò ìgbà ọdún kan ni ò.